Hello. Hello, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà kílẹ̀ ńlá kọjá máa ṣeré ńlá lẹ́tọ̀. Jọ̀ọ́ mo fẹ́ kẹ́ là mí lóye nípa wedding pọ̀. À ń gbọ́ yín mà. Ok. Èmi àtọkọ mi a wed ní 2020 kò la wed àdẹ̀bímọ. Àmọ́ ọkọ mi jìyàn kan tẹ́ pé inú rẹ̀ le. Anything báyìí ìjà ní nínú ilé. Ó ṣe débi wípé ó ná mi lọ́jọ́ kan tí mo kúrò nínú ilé tí mo lọ sùn ìta. Ó máa ń ná mi ṣá lẹ́tí ìdí nǹkan tẹ́ pé mò ń ṣiṣẹ́ sí wa òkè. Bó ṣe rí fún mi mo máa ń gbàdúrà ìfún pé kó bẹ̀ pé kó náà wà òkè tẹ̀sí. Ó jẹ́ nǹkan tẹ́ pé inú ẹ̀ le gan. Lẹ́ta bá ṣe lé àmọ́ ṣe nínú ilé. Bẹ̀rẹ̀ sí pé ètò ìjà tákàtẹ́ wa jà lọ yìí. Mi ìsúnú ní rárá ní aago 12 ọ̀tọ̀ níbi tí mo lọ sùn. So ó ti wá fún mi ní headache. Ọdún náà ọjọ́ yẹn ó ní tí mo fẹ́ ṣe fún un pé kóun náà kò fi níṣẹ́ lọ nítorí ó ń ṣiṣẹ́ ní ibì kan ó kù ńbẹ̀ ó lóun ò ṣiṣẹ́ mọ́. Ó tún ra ọ̀kadà ó ní òun fẹ́ lọ tà òun ò fi ṣiṣẹ́ mọ́. Bá fẹ́ mọ́ ṣe bẹ̀ tí ó láìkì fàájì ó sì láìkì kó máa dúró síbi kó ṣà máa ṣe bí kinní ṣá. Tẹ́ńtẹ́kùn ti tó tán tó dẹ̀ tó tán. Èmi ò pé mi ṣe ń ṣiṣẹ́ tó kéèyàn kan máa ń ṣiṣẹ́ ọwọ́ èèyàn lè lọ sókè tàbí kó náà máa ṣe iṣẹ́. So mo ṣàgbà mọ́ ó ní òun fẹ́ máa gun kẹ̀kẹ́ mọ́ ń wá èló ni ó ní wọ́n ní èyí tí òun fẹ́ lọ gbà pé 70 ni òun máa san sílẹ̀. Mo ṣàbá wá 50 mo bá kú sílẹ̀ pé kó fi ṣe. Mo ní ìwé tó máa gbà tó fi máa ṣiṣẹ́ pé mo fi ní disturb kó gba aṣọ mo fún 30. Kò pé ọ̀sẹ̀ méjì wọ́n gba ìkẹ́mọ́ wáyé lọ́wọ́. Mo nílò ló jẹ ó lóun jẹ bí sàn sí nìkan mo tún bá wá 30 nìkan níbi owó yẹn mo bá kólẹ̀ pé kó mọ̀ di pé ìkẹ́mọ́ wáyé kò ní fi iṣẹ́ kó lè máa fi bọ́ wà nínú ilé. Ọ̀rọ̀ yẹn sáà tójú sí mi tẹ́ pé ìgbésẹ̀ tí wọ́n ṣàpadà gba ìkẹ́mọ́ wáyé lọ́wọ́ ìgbà tó jẹ wọ́n lówó. Kí la fẹ́ ṣe? Kò sáà bíi kó mọ ń bọ̀ èmi náà wà ọ̀pẹ́ dúná kí mo wí ìpẹ́ máa mi fún ọmọ kan ni mo bí fún ẹ̀. Ìṣe tó tẹ́ pé nítorí mo ti tún ẹ̀fọn tó kò sí tí mo fẹ́ ṣe fún ẹ mọ́ mo ti gbìyànjú èmi náà nílé ní ìkíyèmà owó tí mo kó fún ẹ yìí lórí ìgbà tí mo náà ti ṣe èmi náà lè fi wá ilẹ̀ kékeré kan rà bẹ́ẹ̀ tí bá ṣe sọ fún náà tó ń pé kó náà tiraka kó jẹyàn bẹ́ẹ̀ kò fẹ́ tiraka rárá ni mo fi ní kí n kẹ́ gbà mí ní ìmọ̀ràn torí ó máa ń dúró lórí pé kí n máa fún un ní oúnjẹ òun òṣìṣẹ́ kí wá lòun ò jẹ lálẹ́ èmi tí mo ṣe lọ látàwọ̀ ọ̀pọ̀ tó kùn tún máa bẹ̀rẹ̀ nílé tó pọ̀ sí ìyẹn pé ètò ọkùnrin náà bó. Márìgì ti pọ́dún mélòó? Nítorí ọmọ mi ti pé tó 6 years báyìí ó ti pọ̀ ọdún 6 lọ́wọ́ lọ báyìí. Nọ́mbà ọ̀lẹ̀ dàrún ọkọ lẹ́mú ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọkọ yín fẹ́ ya ọ̀lẹ̀ dàrún tiẹ̀ nìyẹn. Kí ni èjì yín mà? Mo ń wọ 32 lọ báyìí. Kí ni èjì ọkọ yín? Ọkọ mi ó ti máa wo 14 wájú báyìí. Ọ̀lẹ̀ dàrún làwọn fẹ́ yà tí wọ́n ní ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọkùnrin mi ó yẹ ọ̀lẹ̀ dàrún tí ò ní mọṣẹ́ ṣe ẹlòmíì ìyàwó náà ni ó jẹ́ tiẹ̀ náà nọ́mbà tẹ́yìn mú nìyẹn. Ẹ jẹ́ wá fún yín ní ìkìlọ̀ pàtàkì kan báyìí ìmọ̀ràn pàtàkì kan báyìí ṣé ń gbọ́ mi arábìnrin kó tó di pé àwọn tó jẹ́ ọlọ́gbọ́n ayé wọn ò wá fi àṣẹ lé ìmọ̀ràn tí ń bá fún yín tàbí kan sọ pé kò rí bẹ́ẹ̀ tàbí kan fi tiwọn kún ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí o. Àkọ́kọ́ ẹ mọ́ kọ sílẹ̀ kí mo sọ fún yín ẹ mọ́ kọ sílẹ̀ ṣé ẹ ti ní ilẹ̀ ẹ ti ralẹ̀ good ẹ gbọ́ tèmi o tọkùnrin bá ti yọ ọ̀lẹ ṣé ń gbọ́ mi mà iṣẹ́ wo lẹ ń ṣe? Fashion designer. Iṣẹ́ yóò ní bàjẹ́ ẹ jẹ ní ṣọ́ọ̀pù ń tiyín ẹ̀yin ẹ jẹun ẹ bá ti délé lálẹ́ ìwọ̀nba tẹ bá ní ẹ fílẹ̀ nulẹ̀ kọ́mọ̀ jẹ́ pé yóò fẹ́ bá lùlù dé tàbí yóò fẹ́ bá wàhálà dé gbogbo owó tẹ̀ ná lé lórí ẹ mọ̀ wulẹ̀ ẹ mọ̀ ná lé lórí mọ́ ẹ lọ wá ilẹ̀ kékeré kan ṣé ń gbọ́ mi arábìnrin ẹ̀jọ́ o ẹ lọ wá ilẹ̀ kékeré kan torí bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ gbígbó òjò ẹ bá rí láyé bó bá ṣe lò ó ni ó sọ bí ìgbẹ̀rún náà máa ń wáyé
ṣùgbọ́n tó bá pọn mí lẹ́ẹ̀dọ̀ngbẹ ayé ò ní mọ̀ ìpégbẹ̀rún kan wà. Ìtí màá sọ fún yín lélẹ̀, ẹ lọ wá ilẹ̀ kékeré kan mà, gbogbo tẹ̀ ń kólẹ̀ fún un, ẹ̀yin ẹ lọ mọ́ ọ ná síbẹ̀. Ẹ wá gbọ́ tí mo fẹ́ sọ yìí, ẹ má jẹ́ ó mọ̀ pé ń kọ́lé. Ṣé ń gbọ́ mi arábìnrin? Bí bẹ́ẹ̀ bá kọ́, bẹ́ẹ̀ ṣe máa kówó lé lórí náà tí ò ní yọ náà nìyẹn, láìsọ ọkùnrin tó forí gbálẹ̀ rí. Ọyọ̀lẹ̀ dàrún tiẹ̀ nínú ayé ìwọ tó jọkùnrin. Ọkùnrin tí ó ro tíyàwó jẹ tọmọ máa jẹ. Ọkùnrin ò tún ronú débi pé tó ń bá dàgbà, tó ń bá dògbò, tó ń bá kú ò láyé tán, bó ò ní ìgbésí ayé ìyàwó àti àwọn ọmọ òun. Kò sí ọkùnrin náà láyé tó jẹ́ ọkùnrin alálùbáríkà. Wàláhì kò ní rò pé òun ó ṣíwájú ìyàwó òun lọ. Bó tiẹ̀ jẹ́ pé yẹn ọwọ́ Ọlọ́run aṣẹ̀dá ló wà. Ìyàwó ń ṣíwájú ọkọ lọ́ngbà míì, ṣùgbọ́n kò sí ọkùnrin náà tí ó jẹ́ ọkùnrin náà tí èsì àṣìfi ọkùnrin tí èsì nọ́mbà bú. Wàláhì kò ní rò wípé ìyàwó òun máa ṣíwájú òun kú láyé. Ọkùnrin ó tún rò pé kí tún ní nǹkan tí kí làwọn pípín fi máa wá sọ sí ara wọn. Paul ṣé mo ń sọ̀rọ̀? Tóun bá kú láyé tán tó ń pè ní ọkọ alálùbáríkà nìyẹn. Ọkùnrin èrò èní yóò ro ọ̀la, yóò ro ọdún 10 sísìn, yóò ro 20 ọdún sísìn. Ìwọ ń tiẹ̀ ká mọ̀ ṣe ṣàníyàn ọ̀la ló fi ń lò gbèsè ayé ẹ̀. Ebo ni bó ṣe rí. Ó rí pé o ti gbójọjọ́ orí ẹ lọ. Ayé kankan ò ṣe ọ́, ọ̀wá tí ì dámọ̀. Àkókò kan ń bọ̀ tó nílò owó ju àkókò tó wà ń sin lọ. Mo máa sọ gbólóhùn kan, o nílò owó lọ́jọ́ alẹ́ ju ìgbà tó wà lọ́jọ́ àárọ̀ lọ. Ṣé òun wá èmi ni? Wọ́n ní orogún, wọ́n sọ pé ò ní rówó orogún lọ́jọ́ alẹ́. Ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí, ikú tó yá wọ́n fẹ́ pa ẹni yẹn dànù nìyẹn. Kì í ṣe pé ká mọ ìrú ẹ̀ láwọlé sùn. Wọ́n ní bàbá ẹ lọ ra oògùn báyìí ní kẹ́ ẹ lọ rà báyìí o. Kọ̀mọ̀sowó náà ni ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí. Wọ́n ṣe pípì òbí tó ara ènìyàn sìn. Nọ́mbà tẹ́yìn mú nìyẹn, ẹ lọ mọ́ dájọ́ ẹ lọ ralẹ̀. Ṣé ó ti yẹ yín mà? Ẹ máa kọ́ ilé lọ́n ti yín. Ẹ má jẹ́ ó tóbi jù kó lè bá a tètè yá. Torí nọ́mbà tẹ́ ẹ mú yín mà, ẹ má jà tanra wa jẹ, ìrìn àjò àṣeyọrí ò lè tètè yá bẹ́ẹ̀ yẹn. Nígbẹ̀yìn gbẹ̀yìn kì í dẹ́ ṣe pé ó kálukú ọlọ́tọ̀ọ̀tọ̀ náà ní abẹ́rógolo. Àwọn ọkùnrin kan yọ ọ̀lẹ́ dàrú bẹ́ẹ̀ yẹn. Wọ́n á tẹ́ fádà àti mọ́dà ara lẹ̀ fún owó olówó ni. Fún ìgbìyànjú onígbìyànjú ọmọ ọlọ́mọ. Arábìnrin tí ọ̀rọ̀ mi ń yé yín mà. Tó bá dẹ̀ wù yín, ẹ jẹ́ kí ìfẹ́ bò yín lójú, ẹ mọ kówó yẹn lẹ̀bẹ̀ yẹn. Ó tún fẹ́ fẹ́ lòmíì lóyún. Ṣé ìwọ̀n ẹ̀ Babátúndé Balógun ni? Ó tún fẹ́ fún ẹlòmíì lóyún. Tẹ́ pèsè orí tó pé ẹ̀yin lẹ pè ń gbà báyìí o, bàbá alágbájá ó tún fẹ́ lòmíì lóyún. Kò kàn lówó ni, kíní rẹ̀ ń ṣiṣẹ́. Ẹ ń bá ti yọ ọ̀lẹ́ dàrún láyé, kíní rí ó ṣiṣẹ́ dáadáa nígbà tí ò ṣe wàhálà kankan. Paul ṣé mo ń sọ̀rọ̀? Wọ́n wá ní kí n fún lóyún mi pé kí n bímọ fún èmi ò dédé bímọ. Ẹ wo bí ẹ mọ̀ dán wò rárá, ẹ jọ nítorí ọlọ́ ayé yín ò ní bàjẹ́. Àdúrà kàwé yín ò ní gbà lẹ́yìn lórí. Ìkan tẹ́ rọra bí yẹn náà mọ̀ mú mi sí. Ẹ jọ gbogbo wàhálà tẹ́ bá fẹ́ ṣe ń sìn báyìí, ẹ lọ mọ̀ tó blọọkù báyìí sìn ni. Tẹ́ ẹ bá ní fara yín ni o. Wọ́n bá mi fà wàhálà. Ẹ sọ pé yín ò tí ì dúró ni. Ẹbí obìnrin ni yín. Ẹ bá fẹ́ lóyún ẹ máa lóyún náà, obìnrin ni yín náà. Tẹ́ bá fẹ́ lóyún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ máa lóyún. Tẹ́ ẹ bá dẹ̀ lóyún ó ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin tẹ́ ẹ bá lóyún ní ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ sọ pé oyún ò tí ì dúró. Ṣé ń wá èmi ni? Ẹ lu ọgbọ́n àti ète etí kẹ́ ẹ lọ́ mọ́ ṣe nìyẹn. Ṣé ẹ̀yin tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ fi ọ̀rọ̀ ayé ṣàríkọ́gbọ́n. Jíńjà ẹ máa wulẹ̀.